ما شاء الله ففي كل شيء له آية تدل على أنه الواحد. أم بني مزدلفة ibi tí a ti wá ṣe hajj 2022 pẹ̀lú iléeṣẹ́ wa Qiblatain International Travels and Tour. Bí a bá wo bí àwọn èèyàn ṣe lọ gbà ní abẹ́ bíríìjì yìí, a rí wípé àmì Ọlọ́run kan ni, a sì rí wípé Ọlọ́run ọba Tàálà ń bá wa sọ̀rọ̀ látara àmì yìí. Kò sóhun méjì tọ́lọ́run gbà lérò tó fi ní kí a mọ wá sí ààyè yìí ká wá sùn síbẹ̀. Òun náà ni wípé ẹni tọ́lọ́run bá dá lọ́lá, Ọlọ́run fẹ́ nígbà míì kó jáde kúrò ní comfort zone ẹ̀ láti lè mọ táwọn èèyàn ń go through. Ọlọ́run fẹ́ kí olówó kó gbàwẹ̀ láti lè mọ̀ wípé ebi ń pa àwọn kan gbogbo ọjọ́ ayé wọn àwẹ̀ ni wọ́n fi ń gbà. Ọlọ́run fẹ́ kí olówó kó wá sí ààyè yìí láti lè mọ̀ wípé àwọn kan náà tún bẹ tó jẹ́ pé wọn ò nílé, abẹ́ bíríìjì ni wọ́n ń sùn. Ìwá sí ààyè yìí yóò máa rán wa létí wípé báwa ṣe ń gbé nílé tó wà yẹn, àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ń gbé níbi tí wọ́n rí. Tí a bá ti wá sí ààyè yìí tá à ń ṣe wàhálà, á tún máa rántí wípé wàhálà tá à ń ṣe yìí tí ò bára wa mu yìí, ó ti di ẹ̀jẹ̀ àwọn kan, nítorí pé tí wọ́n bá ṣe wàhálà yẹn wọn ò ní jẹ, wọn ò ní mu. Bákan náà tí a bá tún wá sí ààyè yìí, á tún máa kọ́ ẹ̀kọ́ wípé a pọ̀ lórílẹ̀, nítorí pé ẹlòmíràn máa rí rẹ̀ ní pé òun jẹ́ nǹkan, òun tóbi, lẹ́yìn òun kò sí nǹkan kan mọ́. Tá a bá dé ààyè ó rí pé àmọ́ èèyàn gan ni ò mọ̀, àmọ́ èèyàn gan ni wọ́n ò tún mọ̀. Kò sí bó tilẹ̀ wù kó jẹ́ gbajúmọ̀ tó bá dé ààyè yìí, á rí àmọ́ èèyàn tí ò ní mọ̀ ọ́, wọ́n ló sì rí àmọ́ èèyàn tí wọ́n kò tiẹ̀ ní mọ̀. Kí n túmọ̀ pé tá a bá ní ká máa ka àwọn ẹ̀kọ́ tí ń bẹ ní ààyè yìí àbí àwọn àǹfààní tí Olúwa mi Tàálà tó fẹ́ ká mú jáde nínú ààyè yìí, a rí wípé uncountable ni, kò ṣeé kà tán. Nínú ẹ̀ ni wípé káwa náà fìlì táwọn nǹkan ń fìlì. Bákan náà ká lè mọ̀ wípé a jẹ́ nǹkan kan nínú ayé o, bí n ti ni wá nínú ayé. Ó dà kéèyàn jẹ́ gbajúmọ̀, ó jẹ́ fútbọ́là, ó jẹ́ bọ́sà, tó bá dé ààyè yìí, á jì rí àwọn nǹkan tí ò tiẹ̀ nímọ̀ rárá. Ẹnìkan tí ò sẹ́ni tí ó mọ̀ náà ni Allah. Òun lọ́ba tí ò sẹ́nìkan tá a lè fi wé. Gbogbo tá a bá jẹ́ pátá, ẹ jẹ́ á tẹríba f'Ọlọ́run, ká dẹ̀ ṣe dáadáa, ká dẹ̀ mọ rántí wípé a padà dìtàn. Funfun tá a wọ̀ lónìí à ń practice ni, bó pẹ́ bóyá wọ́n padà wọ funfun gbogbo wa, kí Ọlọ́run ọba Tàálà kó jẹ́ ká bá òun dáadáa. Masha Allah, à ń fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ òdodo, wípé iléeṣẹ́ wa Qiblatain International Travels and Tour wọ́n ń bẹ fún wa láti ṣe ìrìn àjò hajj tàbí umrah. Umrah ń bọ̀ lọ́nà báyìí. Ẹ̀wọ̀n tó ń jẹ́ ẹ̀ràn wípé ó yẹ kí n wà ní hajj 2022 yẹn, àwọn mi ò láǹfààní àti wà ń bẹ̀. Gbégbèsè kan láti ẹ̀ ti wá sí ààyè yìí. O lè gbégbèsè umrah, lẹ́yìn umrah o lè wá fún hajj. Tó bá bá iléeṣẹ́ wa Qiblatain, tó bá bá wọn rìnrìn àjò, o ò ní kábàámọ̀ pé ó bá wọn rìnrìn àjò. A fi ọwọ́ wọn a fi sọ̀yà, kí Ọlọ́run kó jẹ́ ká rí ara wa pẹ́. Ma'as salama wa ilal liqa.